nítorí owó epo pupa Lukman ti ìyá rẹ̀ lulẹ̀ ló bá kú pátápátá. Lukman Yusuf Ọ̀dẹ́jọjú ti wà lákọlò àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun báyìí lẹ́yìn tó ti ìyá rẹ̀ Aminatu Ọ̀dẹ́jọjú lulẹ̀ tí ìyẹn sì gbabẹ̀ kú lásìkò tí wọ́n ní èdè àìyedè lórí ọ̀rọ̀ owó epo pupa. Aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 13 oṣù kẹrin ọdún yìí la gbọ́ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lábúlé Kájọlà nílùú Àpòmù nípínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí Aláròyé ṣe gbọ́, ìyá ẹni 100 ọdún yìí pẹ̀lú ọmọ rẹ̀ Lukman ẹni ọdún 63 ni wọ́n jọ gba lébìrà kan láti bá wọn ṣe epo pupa nínú oko wọn. Nígbà tí ìyẹn ṣe epo tán wọ́n tà á, ṣùgbọ́n èdè àìyedè bẹ̀rẹ̀ nígbà tí ìyá sọ pé òun ló yẹ kóun kọ́kọ́ gba owó tí wọ́n rí lórí epo pupa náà. Orí èdè àìyedè yìí ni wọ́n wà tí Lukman fi ti ìyá rẹ̀ lulẹ̀. Ibẹ̀ la gbọ́ pé ìyá yìí sì gbàdèrò ọ̀run. Alukoro àjọ Civil Defence nípínlẹ̀ Ọ̀ṣun Kẹ́hìndé Adélékè sọ pé àgọ́ ọlọ́pàá tó wà nílùú Àpòmù ni wọ́n kọ́kọ́ mú Lukman lọ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Bákan náà ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá Yẹ́misí Ọ̀pálọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní Lukman ti wà ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú Òṣogbo. Gẹ́gẹ́ bí Ọ̀pálọ́lá ṣe wí, ọkùnrin náà ti jáwọ́ pé lóòótọ́ lòun ti ìyá òun lulẹ̀ lásìkò èdè àìyedè náà, ṣùgbọ́n òun kò mọ ẹ̀mí tó bà lé òun láti hu ìwà náà. Alukoro wa ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, ọlọ́pàá yóò sì túṣu désàlẹ̀ ìkòkò lórí ẹ̀ láti mọ ohun tó ṣẹlẹ̀ gan-an. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.